kalẹ̀ ẹ kú àtàárọ̀ ṣe dáadáa ni mo bá yín onílé yìí mo kágò ọ̀tọ̀kùlú léyìí mo kágò baálé léyìí mo kágò mo kóyún inú mo kàfẹ́ ẹ̀dí àìkéré ọmọlẹ̀ níta jùlọ ẹ̀yin àbúrò mi ẹ̀yin ọmọ mi ẹ̀lẹ́ ńlẹ́ yìí o ẹ kú ojúmọ́ ẹ kú ìyálẹ̀ta ẹ mà káàsán bí o ẹ kú ìrọ̀lẹ́ o ẹ káalẹ́ o kí láadé tí wọ́n yẹ ka gbogbo ẹ̀ tó yìí orílẹ̀-èdè tí ètò yìí ọba wa láyé wákàtí tí ọba gbogbo wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni orílẹ̀-èdè tí kálukú bá wà wákàtí tí ètò yìí ọba wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni gẹ́gẹ́ bí mo ṣe wí ẹlòmíì àárọ̀ ní ọba ẹlòmíì ọ̀sán ni ètò yìí ọba wa ẹlòmíì alẹ́ ní ọba gbogbo wákàtí tó bá wa wákàtí dùn ní lọ́ba mi yóò ṣe o tó ògìní àríyáwọ́n ògìní àríyáwọ́n mo fẹ́ ká mọ̀ nípa ògìní àríyáwọ́n àti ohun tí ń ṣẹlẹ̀ nípa ògìní àríyáwọ́n kí ni àwọn àgbàlagbà ń pè ní ògìní àríyáwọ́n olóńgbò ní í jẹ́ ògìní àríyáwọ́n epo ẹ̀ pọ̀ táwọn àgbàlagbà máa pè é olóńgbò mùsù la máa ń sọ fún wa yí pé tí a bá rìn ká máa fura tí a bá rìn tí ọba máa fura irú ẹni bí a máa sọnù ní o talẹni tí ń fọhùn nínú ògbò tí ń jẹ́ jìín nì ṣùgbọ́n mi ẹ ṣe jìín ni o ọtí èbó ní jẹ́ jìín nì èmi tí mò ń dún lábẹ́ aṣọ orúkọ mi ni Lúkúmọ̀nù ọmọ Àyándárè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan ká jọ fetí gbéyàwó ọ̀rọ̀ ṣé ẹ rí agbára ìṣẹ̀dá ọmọ ẹ̀dá ènìyàn nǹkan tó rọ̀ mọ́ ọmọ pọ̀ jọjọ láyé tí o bá mọ ìṣẹ̀dá rẹ o gbọ́dọ̀ mọ àwọn nǹkan tó so mọ́ ìṣẹ̀dá rẹ àti àwọn àmì tọmọ ẹ̀dá ènìyàn máa ń mọ̀ bí nǹkan aburú bá ti wà láyìíká ẹni bí àbá ti fẹ́ bọ́nú páńpẹ́ ayé tàbí èèyàn tiẹ̀ ti wà nínú páńpẹ́ ayé pé tọ́jẹ́ pé o lè yọ ara rẹ gbádùn mi láì ṣẹbọ láì ṣoògùn láì ṣètùtù rárá ọgbọ́n wà tó lè fi lè yọra rẹ ìwọ tó ń jẹ ṣúgà níjoojúmọ́ ó ti ṣàkíyèsí pé tí n bá ti jẹ ṣúgà ó dàbí pé nǹkan ọmọkùnrin mi kì í ṣe gbékégbéké mọ́ ìwọ fúnra ẹ gan ti mọ̀ wípé àkíyèsí ara mo fi ṣàfọ̀rọ̀ wé ni o kẹfì lè bá àkọ́mọ́ lórí ọ̀rọ̀ tí mo fẹ́ fọ̀ fún wa o yá ara mi ń èlé èròkò lọ́dọ̀ ìyàwó mi dáadáa ọwọ́ aṣẹ́ra rúkà ìní jẹ ṣúgà bí mo ṣe ń jẹ ẹ́ mọ́ ó dínkù ìgbà tó dínkù tó wá nǹkan tó lò sí ìwọ gan rí ìyàwó rẹ̀ gan máa bèrè pé bàbá ara mọ́ ẹ máa ti ń lóòdù mi dáadáa ọ máa ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ fúnra ẹ lọ sọ pé ìwọ ti ṣàtúnṣe sí ìrìn àjò rẹ ni gẹ́gẹ́ ẹ rí i pé kì í ṣe pọ́nà rẹ̀ lówó ṣùgbọ́n ṣàkíyèsí sí ìrìn àjò ara ẹ ni ẹ gbọ́ mi yé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan tọrọ mọ́ agbára ìṣẹ̀dá ọmọ ènìyàn èmi tí mo ń bá yín sọ̀rọ̀ ń wòye sọ lọ́hùn o ń wòye sọ lọ́hùn
a máa fi ọjọ́ ayé kọ́ ọgbọ́n a sì súnmọ́ àwọn àgbàlagbà. Abùmú lọ́dọ̀ àwọn àgbàlagbà, abùsárí abùsásẹ̀, abùmú lọ́dọ̀ ọkùnrin, abùmú lọ́dọ̀ obìnrin, abùmú lọ́dọ̀ ọmọdé, abùmú lọ́dọ̀ àgbàlagbà. Ayé mojúbà o. Pọ́rọ́gọ́dá ayé ò ní lù fún wájú o. Ìran adìẹ ní rìn ní kọ́mọ tiẹ̀ sẹ́yìn. Gbogbo ẹ̀yin tẹ́ máa gbọ́ mi ẹ̀ ní wáyé lásán o. Ìran pẹ́pẹ́yẹ nísìnyìn rìn ní kọ́mọ tiẹ̀ síwájú. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ mi wájú lẹ́ẹ̀ máa lọ o ẹ̀ ní wálẹ̀ o. Ìran ejò kan rìn láyé kọ́rọ́ mọ́ mú dání. Ayé kì í kojú ejò kí wọ́n ṣe é lóore bí wọn ò bá sá fún wọn a sì lù ú pa. Olóore yín ò ní kọjú ìdí àdá yín. Ẹ̀yin náà ò ní sá níjọ́ olóore yín bá wá yín délé o. Olongbo oore wo ní ń bẹ lára rẹ̀, aburú wo ní ń bẹ. Èyí ó máa jẹ́ part 1 fún gbogbo wa. Ẹ máa bá mi kà lọ. Òlóló lomi awo táyé, ìkùkù lomi awo lóde ọ̀run, ẹ̀jẹ̀ lomi awo, àwọn ìyá kì í mo ní ìkàsè. Bọ̀lọ̀ ló máa dá, bọ̀lọ̀ ló máa bọ̀, bọ̀lọ̀ ló lógo ìṣàwọ̀ lóru bọ̀lọ̀ ni. Ẹ kú ìkàlẹ̀ yín ìyá mi, á dára fún gbogbo wa. A ti wálé ayé yìí lásán, a sì ní wá lásán o. Àlá ti wálé ayé yìí, a ní wá lásán o. Olongbo, àṣírí ayé ni. Ògìní jẹ́ ẹranko abàmì tí bá ní gbénú ilé, tí bá tọmọdé ṣe, tí bá gbàlagbà ṣeré. Ògìní àríyá wọn. Àṣírí kan bẹ lára ògìní, àṣírí pà lára òṣùgbọ́n kò sọ kékeré fún wa. Kódà kí àríyá wọn máa sá fún yàn. Tí àríyá wọn bá ń sá fún yàn, ògìní, ó lè díẹ̀ o. Ẹ̀rí pé tí àwọn bá jókòó, ògìní a máa fara nù yàn, a máa kó àrùn lára, a máa kó àrùn lára. Àwọn bàbá wa ní ọgbọ́n ọdún kan tí wọ́n máa dá kí ìmọ̀ tòyìnbó tó dé. Tí wọ́n bá ń tọ́jú èèyàn lọ́wọ́, tó bá jẹ́ pé ohun tí ó ṣe yìí yọ mẹ́mìí rẹ̀ lọ, tàbí pé ohun tí ń ṣe yẹn ó le díẹ̀, tó bá lọ́wọ́ àwọn ajúnilọ́lọ́ nínú, wọ́n wàá mú ẹran. Ẹni tí ó gbádùn yìí, wọ́n fi ẹran yìí rà ní gbogbo ara. Tẹ́sítì ni wọ́n bẹ́ẹ̀ ṣe o. Wọ́n fi tẹ́sítì, wọ́n fẹ́ràn yìí, wọ́n fi rà ní gbogbo ara. Wọ́n á wá fi epo sí. Wọ́n gbé fún mùsù tàbí ká pè ní olóńgbò, ológìní, wọ́n gbé fún.
a ṣe bẹ́ẹ̀ fajá náà o ṣùgbọ́n tọ̀rọ̀ mùsùlùmí kan sọ lọ́wọ́ o tí olóńgbò bá jẹ ènìyàn ó wòsàn ṣùgbọ́n tí ó bá jẹ tó bá kọ̀ ó lè díẹ̀ àwọn àgbàlagbà tó jẹ́ àgbà àṣègùn wọn a máa ṣe irú nǹkan tí mo wí kódà wọn a máa lo ẹ̀kọ́ tútù láti fi ṣàkíyèsí nǹkan pé níbo ni aburú yìí ti wá tọ́ba ti jẹ́wọ́ àwọn òjijì fìrí wọ́n ti mọ ọgbọ́n tí wọ́n dà sí wọn a máa ṣe látayébáyé a sì máa jẹ́ a sì máa rí bí wọ́n ṣe fẹ́ níbo là wà lọ. kódà kéèyàn máa tẹ̀gbẹ́ olóńgbò mọ́lẹ̀ lójú oorun àbí kó máa fìgbẹ́ rẹ̀ ṣeré. gbèsè tó ń tọ̀ wọ́n jẹ àti òṣì tí ó ta ọlọ́run nìkan ló lè yọ ọ́ kó mbẹ́ ó ti wà núde àwọn ẹlẹ́yẹ. tí ọba ńlá là lójú oorun wípé bó o ṣe ń lọ ògìní ń tẹ̀lé ọ lẹ́yìn kòkòrò tí ń jẹ̀fọ́ o ìdí ẹ̀fọ́ lọ́wọ́ o. ẹ̀yin ará mi ǹjẹ́ mọ̀ ipò rọrùn kéèyàn wà Nàìjíríà tàbí kó wà ní Kotonu àbí Port Novo àbájáṣẹ́ àbí ibi gbogbo àbí paraku kí wọ́n sì máa tẹ̀lé lẹ́yìn lọ ìlú èbó ó rọrùn irú bẹ́ẹ̀ ni àwọn àgbàlagbà gbọ́n débi pé wọ́n máa wo ìrìn àjò èèyàn nínú gíláàsì ayé yàtọ̀ sí ká gbé dígí kọ́ ohun tí wọ́n fi tẹ̀lé ìrìn àjò èèyàn pọ̀ ọ̀kan ní ògìní àríyá wọn tí ògìní bá ń tẹ̀lé èèyàn lójú oorun ó léwu béèyàn ṣe lọ ló ń tọ̀ wọ́n ó ṣe bọ̀ tàbí bó ṣe jí láàárọ̀ gbàrà ògìní lọ kọ́ pàdé padà wọlé bó ṣe pàdé ògìní kéde pé kọ́ pàdé ògìní ńgbà ó ti gbé bí ẹsẹ̀ bàtà méje síwájú pé bóyá ó ti já títí o rárá èèyàn kọ́ o ṣùgbọ́n ó ṣílẹ̀kùn rẹ̀ ìsábà máa wáyé pé ògìní lọ́ọ́ máa pàdé kíyèsí rìn àjò rẹ̀ kíyèsí rìn àjò rẹ̀ sọ ọmọ ohun tó ṣe tọba ya ti jáde tọba rí bẹ́ẹ̀ pé ọ̀sọ́gbọ́n tó lè dá sí mọ́ wá owó ó kéré ohun yòówù tọba wà lọ́wọ́ rẹ̀ kó fún ọ ní báárà kó dà ní ẹ̀sìn kó fún báárà Èdùmàrè yọ kò nínú ìdè èṣù àwọn tí ẹ fẹ́ kéèyàn ògiri sí láyé a sì mú bọ̀ wá ní tewúrẹ́ o a sọ tewúrẹ́ náà o a sì tọ̀ tàgùntàn ẹ máa fọwọ́n ti sọ tẹyẹlé a sọ tàgùntàn a sọ ti pẹ́pẹ́yẹ a sọ ti gálà mo sì tún padà bọ̀ lórí ọ̀rọ̀ màálù o ẹ̀yin kọ́ yìí àwọn ìyá wa ilẹ̀ káàárọ̀ òjíire wọ́n lè fi ògìní ṣeré wọ́n á máa ra ògìní sílé nítorí àwọn eku ajẹlójú onílé èkúté ilé tí máa jẹ nǹkan pé kí olóńgbò kó máa pa wọ́n ṣùgbọ́n àwọn kan tó wá ní ògìní yìí nílé láti lè máa fi ṣiṣẹ́ ẹbí gbogbo bí wọ́n bá rán sí yóò lọ ọbẹ̀ kọ́ máa gbé èkó táwọn ó sì wà ní káfíwé Ṣakí àbí Ṣẹ̀yìn wọ́n rán ògìní sí ọ yóò sì débẹ̀ ẹ máa wá rí ògìní á máa dorí pẹpẹrú ògìní ó máa wá fẹ́rẹ̀ káàkiri yóò máa súré káàkiri gbogbo orí àjà rẹ̀ wọ́n máa ní àwọn ògìní ará àdúgbò ni ó ń tọ̀ mú ìsọ̀ títí ń tajà yẹn tàbí nu ilé tí ń wà yẹn yóò padà túká ni tí ó bá múra dáadáa kìí ṣe pé ká lè ká pa òun lè ògùn rẹ̀ kọ́ ìwọ ni kò gbìyànjú tó bá jẹ́ ilé tó ọkọ́ ni ọ̀bẹ lọ́hùn sí ni ọlọ́run ó sì bọ̀ káwọn kò lẹ̀ tó bá ti ṣèyí ńkọ́ o ti rí ìdáǹdè kúrò lọ́wọ́ àwọn ẹlẹ́yẹ wá gbọ́ o ìwọ tó ń rí ògìní ní gbogbo ìgbà tọ́jú ara rẹ dáadáa
tọ́jú ara rẹ dáadáa tọ́jú ara rẹ kó tọ́jú ara rẹ dáadáa. jẹ́ nǹkan ọlọ́gbọ́n àtinúdá kan lọ́ọ́ wá ewé àgbo egbò túdé ewé kílẹ̀ fi mi ṣe a máa rí wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí egbò léegun lóko ewé ẹyẹ ọ̀bà èèpo ọ̀bọ̀ ó ti wá gbogbo ẹ̀jọ́ ọ wàá gùn pọ̀ ọ gbọ́dọ̀ fomi sí o tọ́ ọ bá ń pò lọ́wọ́ gẹ́gẹ́ bí àwọn ará Kútọ́nù bí wọ́n ṣe pè é fún wa ń gbà mọ́ lọ bẹ̀ wọ́n á ní àdíṣoṣo àwọn náà wọ́n kọ́ mi yọ̀dà fún yín alájà wọ́n á ní àdíṣoṣo bákan náà wọ́n pẹ́ gbogbo àwọn ará paraku wọ́n á ní àdíṣoṣo ẹ mọ wọ́n ń pè ládìṣoṣo àdí ẹ̀yàn mi jẹ́ àdíṣoṣo òun lẹ́ẹ̀ fi gun òun ẹ gbọ́dọ̀ fomi sí ẹ máa wí ọṣẹ yìí lálẹ́ kẹ́ tó sùn lágbára Ọlọ́run ẹ rí i pé tí ògèdè bá ń bọ̀ tó bá fẹ́ pàdé yín yọ yí àgbàbò míì ni kò ní lè pàdé yín mọ́ kò ní ṣe kí ni mo pè é tàbí kọ́ lọ́ọ́ kú dànù ẹni ibi kan ní ń paradà tí ń tẹ̀lé yín lẹ́yìn káàkiri ẹlòmíì ń bẹ oríṣi ọ̀nà rẹ̀ ńlá ṣùgbọ́n ayé ń wádìí ẹ̀ káàkiri Ọlọ́run o gbogbo ẹni tó jókòó sínú òkùnkùn tí ń tafà sínú mọ́lẹ̀ nìkọ̀ọ̀kan wa ọba òkè bá wa mú un so mọ́lẹ̀ ẹ̀yin ìyá lájà ẹ̀yin bàbá lọ́jà ẹ ń bẹ lọ́hùn kẹsùwò kẹjèrè àwọn ẹni ibi kan tó ń tẹ̀ ní sẹ́ẹ̀pì fún yín gbogbo ọ̀nà tọ́ta bá gbà lórí yín lórí ọmọ wọn ni wọ́n máa rọ́ sí tó ìwọ̀n bá tá a sọ ń bẹ̀ lónìí ṣùgbọ́n ẹjọ́ ń bá yín tẹ̀síwájú díẹ̀ sí bẹ́ńgá tó bá rí pé lójú oorun àwọn ògìní ń pọ̀ lọ́dọ̀ rẹ wọ́n ń pọ̀ lọ́dọ̀ rẹ wọ́n ń sùúrù síbi ọ̀dọ̀ rẹ tó bá ń fún wọn lóúnjẹ aláìda ọ̀tá alẹ́ ọ̀tá ọ̀dẹ tí bá ń bínú rẹ wọn ò lè tó wọn máa tọrọ jẹ lọ́wọ́ rẹ ni àlátọ́ dáa ni tó wá gbọ́ ní ojú oorun tí ògìní bá bú yẹn jẹ tó sì rí pa rẹ̀ ọ̀fà ẹlẹ́yẹ ni ó ṣòro láti bọ́ ńbẹ̀ o ṣùgbọ́n ẹni ọba jẹ́ aládùá kò ní lè ṣe tó bá díjọ́ kejì ó rí pẹ́ni tó gbọ́ ọjọ́ yóò sì kì àárẹ̀ ó mu tó bá jẹ́ aládùá ni o tó sì jẹ́ gbààwẹ̀ tàbí ojú onígbìyànjú gbọ́ mi tó bá ń bá ògìní níbi ilé ìtajà rẹ lójú oorun pé ọ̀rọ̀ àwọn ògìní wọ́n ń péjọ síbẹ̀ ó léwu díẹ̀ àwọn abiyamọ ayé wọ́n ń ṣèpàdé lẹ́nu ọ̀nà rẹ ni irú ẹni tó bá ní irú ìṣọ̀bẹ́ ò ní rí ṣe ẹ rí i wípé ẹlòmíì yóò ní mọ́tò yóò gbé kalẹ̀ yóò lóhùn rí ológìní lórí rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà tó ń tọ̀ wọ́n àbámúre fòníkúfọ̀ láǹdé ni mọ́tò yẹn máa báwo kọ́ ọ̀rọ̀ akọ́jẹ́ tuntun tó yóò máa bàjẹ́ ní ojúmọ́ ni tàbí ilẹ̀ tó ní tó ò tí ì kọ́ tàbí ilé tó o ti kọ́ tó ìparí ẹ̀ tàbí tọ́jà pé ilé tó o ti kọ́ tó èkó ọbẹ̀ ọwọ́ ń bá àwọn ògìní wọ́n ń pọ̀ ń bẹ́ àmúra dáadáa tó ọba múra padà talé náà ń gbàjọ wọ́n lọ́wọ́ gbogbo sẹ́kẹ̀ ti fàárọ̀ àtọ̀sán yín ṣe ọba òkè má jẹ́ irú tẹ́ fi lù ú tà nígbàjọ. ìpọ́njú tí ń múni tá a fi ta sẹ́ẹ̀tì ẹni ìpọ́njú tí ń múni tá a fi tẹ̀wọ̀ ẹni ìpọ́njú tí ń múni tá a fi ta góòlù ẹni kò ní bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan yín. ọba òkè má jẹ́ irú tí wọ́n fi fọmọ yín sọ̀kò sílé o látòkè òkun o gbogbo ẹ̀yin arìnrìn àjò. àròkọdé ń tẹ́lẹ̀ o gbogbo ọba ẹ ṣe lọ ní dáadáa ẹ ní gbájò lásán ẹ rí ṣe ni ẹ rí ṣe o ẹ ràjò ẹ ní bọ̀ bẹ́ẹ̀ ẹ fọwọ́ kó ọlá wálé ẹ fọwọ́ kó ọlà wálé ni o. a kì í bá àwọn ọ̀rẹ́ bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ìrìn àjò ayé yín
àbí ẹ fẹ́ béèrè nípa àkọsẹ̀jáyé ẹ kàn sí mi àbí ẹ fẹ́ ṣètọ́jú ara nípa ọ̀ràn ọjọ́ pípẹ́ ẹ kàn sí wa tó bá jẹ́ Nàìjíríà la wà á jẹ́ mọ̀ tó bá sì jẹ́ pé Kútọ́nù la wà á jẹ́ mọ̀ ṣùgbọ́n nọ́mbà Nàìjíríà mi rèé 08032983298 08032983298 ẹ̀yin tẹ́ bá wà ní àjò tẹ́ bá fẹ́ háàdì kóòdì Nàìjíríà ẹni +2348032983298 ẹ̀jẹ̀ tó wílẹ̀ kà sí +2348032983298 Lukman ọmọ àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà olóòtú abala ìtumọ̀ àlá atákẹ́rẹ́kọ̀sẹ̀ ń bọ̀ mọ́ o ń ojú jẹ́ńjẹ́lẹ́ báyìí náà lọ wá gbọ́ o eléyìí jẹ́ part 1 o a máa tẹ̀síwájú lórí ẹ̀ bí ètò yìí bá tó ọ lọ́wọ́ máa sọ ọ́ nù àǹfààní wa pọ̀ lára ògìní àríyá wọn o àti ìsọ àǹfààní ara rẹ̀ tán o ọ̀pọ̀ jantirẹrẹ ẹ̀gbọ́n mi ọ̀pọ̀ jantirẹrẹ irun ara ògìní ó wúlò ẹ̀jẹ̀ ara rẹ̀ ó wúlò òun gangan ó wúlò orí rẹ̀ ó wúlò kò sí ohun tí ó ṣe yọ sọnù lára ògìní gẹ́gẹ́ bẹ́ẹ̀ bó ṣe wà lára màálù bẹ́ẹ̀ náà ló wà lára ògìní àríyá wọn olóńgbò ní jẹ́ bẹ́ẹ̀ o ògìní àríyá wọn ẹ sì gbádùn mi gbogbo ẹ̀ ní kà fún yín pérépéré kó máa jẹ́ ìwúlò fún ìwòsàn gbogbo wa o ire o ire o ire kàbìtì ẹ máa pín ọba òkè yóò pín ara délé ẹnu kọ̀ọ̀kan wa o ó dàbọ̀. Bọ́lá ló máa bọ̀. Olongbo yeye mi kì í sájẹ́ fún. Bẹ́ẹ̀ ni sájẹ́ yẹ. Kì í sájẹ́ ọ̀la lóru o. Ọdẹ àwọn oníṣe. Orí ènìyàn lẹ́nu yẹlé mi. Tẹ́jẹ́tẹ́jẹ́ orí ènìyàn. Ọ̀pá ńlá nípa gbogbo lẹ́nu ọ̀pọ̀ ìwáwá ó kọ̀rọ̀ ìwọ̀sí ó ní kẹ́nikẹ́ni má ṣe tọ́gbà kẹrẹkẹrẹkẹrẹ lára òun ó dífá fólógbò dúdú ète tí ń ṣọdẹ awó lọ wọ́n ní kò ní dé ó ní irọ́ ni ó ní ọmọ wọn kì í kú lójú ọwọ́ bẹ́ẹ̀ ni ọmọ ẹsẹ̀ kì í kú lójú ẹsẹ̀ àwọn àdá wọn kì í roko àrèmábọ̀ bọ́bàrà bá regbóre jù ilé koko níta gbé ìjẹ́ àwádìí ológbò dúdú ète gọ̀ọ̀lọ̀ la máa lọ gọ̀ọ̀lọ̀ la máa bọ̀ àwádìí ológbò dúdú ète gọ̀ọ̀lọ̀ la máa lọ gọ̀ọ̀lọ̀ la máa bọ̀.